èké ti délé ayé á sáà dàpọ̀ mu òótọ́ ò sí láyé mọ́ irọ́ lókù tí kò wá mu bí omi o bọ́mọdé ti ń parọ́ òun làgbàlagbà náà ń pa ó wá kẹni tí ó sọ pé ó ti tó gẹ́ ó kènìyàn tí ó sojú abẹ níkòó bọ́mọdé ló bá kọ́kọ́ parọ́ ajẹ̀kó lórí bó sì ṣàgbà ló ṣèké wọn adáhẹ́ rẹ̀ irọ́ wá jọba nílé ayé kan àgàbàgebè ó wá ń rà dẹ̀dẹ̀ ní dúníyàn ẹni tó kúrú ó lóun agùntásọ lò ènìyàn tó gùn ó lóun ògùn lágùn jù ẹni tó sanra ó lóun ò tóbi ọmọ ń jalè ẹ̀ ló ń fẹ́wọ́ ọmọ ń sojú kòkòrò ẹ̀ ló fẹ́ràn oúnjẹ ni èèyàn tó ní gẹ̀gẹ̀ ó ń pera rẹ̀ láwé lọ́rùn ẹni tó bóra ó ń pera rẹ̀ lápọ́nbépo rẹ́ ènìyàn tí kúrú náà tó ti jàrábà díẹ̀ ó ń pera ẹ̀ lóníbàdí àrán mò ń lọlé lọlé sùn kò kúkú jẹ́ ká mẹni tó ń sùn lórí ẹni oníkùndẹ̀rẹ̀ bí àpò ó ní ọlá ọlọ́run ló tó bẹ́ẹ̀ ọ̀pẹ́lẹ́ngẹ́ ó lóun ti ń jẹbù díẹ̀díẹ̀ òkú ọ̀lẹ ó lóun lè ṣiṣẹ́ ju gbogbo ayé lọ ẹni tó lówó ó lóun ò lówó lọ́wọ́ òtòṣì ènìyàn ó lóun ò tòṣì ó ní bàbá ti yó owó òjá mọ́ nǹkan kan irọ́ ń parọ́ fúnrọ́ àgbẹ̀kù àbà ó ń lọ sóko ó lóun lọ sọ́fíìsì òkóbó lọ́mọ tòun ó ló ń bẹ nílùú èkó olè tí ń jálé onílé bo tiẹ̀ lẹ́yìn ó ń lérí kiri pé iṣẹ́ ọwọ́ òun lòún jẹ ẹni bí ń pa ó dóde ó lóun jẹun òun yó bí irù ènìyàn tó ń pirọrọ ó lóun ti sùn ọmọ ọ̀dọ̀ tó sàsùn falala ó lóun ò fojú korun látàná omi lọ́wọ́ rọ́ síbẹ̀ elégbò ń pariwo yúù èèyàn tó dùbúlẹ̀ àìsàn ó lára òun le koko ẹni fẹ́ lọ rèé ṣègbọ̀nsẹ̀ ó lóun fẹ́ rèé jáwé bọ́mọ aráyé ń rebi wọn láwọn ń bọ̀ ná ẹni ò lè pìnì lọ́wọ́ ó lówó pọ̀ lọ́wọ́ òun ni ìgbín irú wọn wà lè rìn kó pàdé aláàánú bí sàn án láàrin ajẹnimú ní pẹ́kọ́rọ́ o bá a bá kúkú sọ ohun tó ń ṣe ni kò wá sàn ẹ̀yin ò mọ̀ pé irọ́ pípa a máa múni pàdánù oore ènìyàn ò tanra rẹ̀ bí ìyá àbejì wọn lọ́mọ rẹ̀ ń kọ́ ó lórè kó ó lọ rèé raṣọ ẹ̀jẹ̀ sọ bó ti ń ṣe yín kẹ̀yẹ tanra yín jẹ o purọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá purọ́purọ́ ó kú sójú eérú sìkàsìkà kú ó nasẹ̀ sáàrò olóòótọ́ nìkan ló kú sínú pósí idẹ o tó mò ń fi àsìkò yìí mo fi ń kí ẹ̀gbọ́n mi pàtàkì tí wọ́n ń ṣayẹyẹ ọjọ́ ìbí wọn lónìí ọ̀gbẹ́ni Kunle Faleti mo kí yín kú ayẹyẹ ọjọ́ ìbí tòní báwo bá kì fún ni ti là á kì fáwo àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún àsosùmọ́sù ní sáwọ́ àsosùmọ́sù bí ọdún bá dún pèrègùn amáwọ̀ tuntun yọ ẹ ó ṣe púpọ̀ ọdún lókè erùpẹ̀ láṣẹ Olódùmarè orógbó ní gbóni sáyé awo alára àdàgbàrá kòrò ní ti gbìn ẹ ó dàgbà ẹ ó dògbó àdàgbàgbálẹ̀ ní ti gí ó ṣe ọlá yín ò ní parun láṣẹ Olódùmarè ilé ìgbín kì í gbóná mọ́ ìgbín ibùgbé yín ò ní gbóná mọ́ yín o ìtú kékeré ní sọkọ ewúrẹ́ àgbò bọ̀lọ̀jọ̀ ní sọkọ àgùntàn olùgbòǹgbòsìlà ní sọkọ òwúrùtù ibikíbi tẹ́ ẹ bá yà sí ẹ̀yin lẹ ó máa sọkọ àwọn ọ̀tá yín o iná owú kì í jówú iná ẹ̀wìrì kì í jẹ́ wìrì iná ọmọ ò ní jó yín láṣẹ Olódùmarè ẹ ò ní fojú sunkún aya o ohun tó ń dùn yín nínú ò ní dìbànújẹ́ ilé eku kì í hun eku ilé ẹja kì í hun ẹja ibi tútù là á hègbín gbogbo ohun tẹ́ bá ń dáwọ́lé yóò máa rọ̀ yín lọ́rùn gbẹdẹmukẹ́ o ànámọ́ níta lára ànámọ́ níta jèrò ẹ ó lówó mówó ẹ ó kọ́lé mọ́lé ẹ ó ní àníkún ire gbogbo nínú ayé o a kì í fọwọ́ bògo ọjọ́ a kì í fọwọ́ bògo oòrùn a kì í fọwọ́ bògo òṣùpá ògo yín yóò búyọ káàkiri gbogbo àgbálá ayé láṣẹ Olódùmarè bọ́mọdé bá mọ́ṣẹ́ lọ́wọ́ a ní kó ṣẹ bí àgbà bá mọ́ṣẹ́ lọ́wọ́ a ní kó ṣẹ àṣẹ òrìṣà ó dẹnu mi lónìí èyí tí mo wí lónìí Olódùmarè yóò gbà á ìgbà ọdún kan ni o Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi ló ń jọlá wuyì ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi yìí ká lè máa gbádùn ara wa síwájú àti síwájú sí i ó dìgbà kan náà.